Africa Content TV. Àgbẹ̀gbani ọmọ mi kan bí ìmọ̀ ìgbàgbọ́, ọmọ mi ṣe bí ìsẹ́yìn ìgbàgbọ́. Àṣà ìdáwọ̀. Adimola, ìlú rẹ̀ wà lórí ìtọ́jú. Tí ìbá ṣe lẹ́yìn, tí ìbá ṣe lẹ́yìn, tí ìbá ṣe lẹ́yìn, ọ̀nà. Ọjọ́ ogun máa ń gbèsè nígbà kan. Adimola ẹ̀ máa ń wọlé. Ìlú rẹ̀ pẹ̀lú ìdòdó. Tí ìbá ṣe lẹ́yìn, tí ìbá ṣe lẹ́yìn, tí ìbá ṣe lẹ́yìn, ọ̀nà. Aṣáájú àgbọ̀nà ikú bàbá ẹ̀yẹ́ o. Àmọ́ ìlú orí àná. Àbáṣe bára máa fi gbọ́ ọ̀rọ̀ sí ìgbòho. Aṣọ lọ́jọ́ fẹ́stíbà, ọdún alálùbáríkà, ìyẹn nífẹ̀ẹ́ Oòduà. Dúró tí wọ́n níbẹ̀, àjìbẹ̀rẹ̀ ọba níbẹ̀. Ọba rẹ̀ máa kọ́ bá àgbọ̀dọ̀. Ẹ̀fà tọ́jú ọpẹ́, ọpẹ́ nọ́mbà wà, ọpẹ́ nọ́mbà wà nìkan. Ẹ̀ṣọ́ lè wọlé ẹ̀ṣí lẹ́kọ̀ọ́, ọmọ onílé fẹ́ wọlé, owó rè é wọlé. Ẹ̀ṣọ́ mi, ọmọ rẹ̀ ẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ máa wò lẹ̀ wọ́n. Ẹ̀ṣọ́ ṣe ọmọ yọ. Olórí ọjọ́ máa wò lẹ̀. Olóyàdọ̀ ṣàmùsí ìlú. Èèyàn tó pé ní nọ́mbà ṣáàsì ní ẹ̀mọ́ wọlé. Olówó ìyọ̀dọ̀. Sori pé wọ́n rọ́ọ̀gùn ẹ̀ṣẹ̀, wọ́n rọ́ọ̀gùn ẹ̀ṣẹ̀. Báyìí ẹ̀mọ́ wọlé. Ahora, macho, anime, anime, no le, anaye baba, macho, anime,
ṣeré jọ̀nà lónìí. Mo tún ṣeré sí tó lórí ọ̀dọ́. Olórí ọ̀dọ́ ṣàkóso ìdílé. Fáìbọ̀ ìṣàmẹ́rin. Aṣọ ìṣàmẹ́rin. Olórí ọ̀dọ́ ẹ̀ máa wọlé. Olórí òkò akílò jẹ́. Olórí òkò akílò Aṣọ ìgbàdùn jẹ́ sí.
blessing in me. I will jump